kálẹ́ ẹ kú iṣẹ́ òní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ ń wò láti iléeṣẹ́ Nta Ijebu Ode Jídé Moronfolu oníròyìn ẹgbọ́ròyìn náà. Wọ́n ti búra fún Abel Olúmúyìwá ẹni ìtàn gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ àpapọ̀ tuntun. Ààrẹ Bọ́lá Tinubu ló ṣe ayẹyẹ ìfilọ́lẹ̀ kúkúrú rẹ̀ ní ilé ìjọba. Ọ̀gbẹ́ni ẹni ìtàn gba ìṣàkóso lọ́wọ́ arábìnrin Didi Esther Watson Jack ẹni tí ó fẹ̀yìntì láìpẹ́ kúrò lẹ́nu iṣẹ́ ìjọba nígbà tí ó pé 60 ọdún tí ó jẹ́ èyí tí òfin fọwọ́ sí lẹ́nu iṣẹ́ ìjọba. Ọ̀gbẹ́ni ẹni ìtàn ẹni tí ó wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó sì jẹ́ ọ̀gá pátápátá láàrin àwọn akọ̀wé àgbà ní ilé iṣẹ́ ìjọba àpapọ̀. Ó ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún ọdún 7 àti oṣù 7 ti ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ìjọba àpapọ̀ fún àwọn ọlọ́pàá, ilé iṣẹ́ ìjọba àpapọ̀ fún ètò ìrànwọ́ ará ìlú, ilé iṣẹ́ ọ́fíìsì ìgbákejì ààrẹ àti ilé iṣẹ́ ìjọba àpapọ̀ fún ètò ẹ̀kọ́. Olórí ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tuntun náà ní a bí ní ọjọ́ 12 ọdún 1966. Àwọn tí ó dipò òṣèlú mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ní ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ti rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún láti buwọ́lu sísan owó ìfẹ̀yìntì wọn tí wọ́n jẹ wọ́n. Ìdírẹ̀bẹ̀ yìí wáyé ní Ìbàdàn Garage ní Ìjẹ̀bú Òde láti ọwọ́ àwọn ẹgbẹ́ kánsílọ̀ ti ẹ̀ka ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn níbi ìpàdé oṣù mẹ́rin wọn. Àwọn kánsílọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí náà fi ẹ̀hónú wọn hàn fún ìdádúró sísan owó ìfẹ̀yìntì wọn tí wọ́n sì ṣe àpèjúwe ẹ̀tọ́ náà gẹ́gẹ́ bí ẹ̀tọ́ àjẹmúnú wọn lẹ́yìn ìparí sáà wọn láti ọdún 2021 sí ọdún 2024. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Àwọn ìgbìmọ̀ kánsẹ́lọ̀ ní ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn ń ti rawọ́ ẹ̀bẹ̀ fún gómìnà Dàpọ̀ Abíọ́dún láti tètè bá wọn rí sí owó tí wọ́n jẹ wọ́n láàrin ọdún 2021 sí ọdún 2024. Nígbàtí ọ̀nàrẹ́bù Abbas Ọlárẹ̀wájú tó jẹ́ adarí ní ilé ìgbìmọ̀ asòfin ìjọba ìbílẹ̀ Àríwá Ìjẹ̀bú ń gbẹnu àwọn ìgbìmọ̀ councillors tó kù sọ̀rọ̀. Ó sọ wípé oríṣiríṣi ìrawọ́ ẹ̀bẹ̀ ni ó ti jẹyọ ní onírúurú àwọn ọ̀nà táwọn mọ̀ láti lè rí àwọn owó oṣù tí wọ́n jẹ wọ́n gbà, àmọ́ pàbó ló já sí. Léyìí tó sì ṣàpèjúwe ìrawọ́ ẹ̀bẹ̀ yìí gẹ́gẹ́ bí ohun tó lọ ní wọ́ọ́rọ́wọ́ láti pe ìjọba fún sísan owó oṣù tí wọ́n jẹ àwọn councillor tó ti fìgbà kan ṣiṣẹ́ fún wọn ní ìjọba ìbílẹ̀. Lára àwọn tó tún sọ̀rọ̀ níbẹ̀ ni ọmọọba Ojúgbélẹ̀ Daoud láti ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà, léyìí tó ṣàṣojú ẹgbẹ́ àwọn afọ̀rọ̀lọ̀ ìjọba ìbílẹ̀ tí ṣe ìpínlẹ̀ Ògùn níbi tó ti pèpè fún rírí sí ọ̀rọ̀ náà ní kíákíá. Àwọn ìgbìmọ̀ yìí ni ó sọ ẹ̀dùn ọkàn wọn lórí ìgbáyégbádùn àwọn kánsẹ́lọ̀ tó ti fìgbà kan jẹ́ òṣìṣẹ́ ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan, léyìí tí wọ́n sọ wípé nǹkan bíi 25 nínú àwọn ọmọ ẹgbẹ́ náà ni ó ti jẹ́ Ọlọ́run nípè, léyìí tí lára àwọn ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan kojú ìpèníjà. Wọ́n wá sọ wípé wọ́n ní láti gbé ọ̀rọ̀ yìí jáde kó tó di wípé ọ̀rọ̀ ìdìbò ti ọdún tó ń bọ̀ ó jẹyọ, léyìí tí wọ́n sì rawọ́ ẹ̀bẹ̀ fún wọn wípé kí wọ́n rọlá wípé àwọn ojúlé sójúlé àwọn àdúgbò kọ̀ọ̀kan ni àwọn àṣìjú yìí wà, léyìí tí ó sì nípa nínú ìdìbò tó ń bọ̀. Àwọn ìgbìmọ̀ yìí ò ṣaláì rawọ́ ẹ̀bẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Ògùn, àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú APC àtàwọn ẹlẹ́nu èèyàn jàǹkànjàǹkàn nínú ẹgbẹ́ òṣèlú náà láti túbọ̀ bá wọn dá sí ọ̀rọ̀ náà kí wọ́n lè rí owó oṣù wọn san láti ọdún 2021 sí ọdún 2024. Léyìí tí sísan owó yìí ó kàn ní mú ìdùnnú bá àwọn àtẹ̀bí wọn nìkan, yóò jẹ́ ọ̀nà kan gbòógì tí yóò fún wọn ní okun òun agbára, ìṣọ̀kan àti ẹ̀mí ìṣiṣẹ́pọ̀ fún ẹgbẹ́ náà, léyìí tí wọ́n ṣaláì fi ìfarajìn ohun ìgboyà wọn hàn fún ẹgbẹ́ òṣèlú APC fún ti àtìlẹ́yìn tí wọ́n ní fún wọn. Láti lè ṣe Nta Ijebu Ode ìdò. Ọ̀kan gbòógì fún òpó ìdàgbàsókè ọrọ̀ ajé, pípèsè ìmọ̀ tó dáńtọ́ nínú ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ ìgbàlódé tí ó yẹ fún ìpèsè ohun amáyédẹrùn, fífokun fún iṣẹ́ dídá sílẹ̀ àti láti mú ìgbòòrò bá àbájáde ìpèsè. Bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń gbìyànjú ìfìdímúlẹ̀ ìdàgbàsókè ọrọ̀ ajé, àwọn ọ̀jọ̀gbọ́n gbàgbọ́ wípé okòwò tí ó ga nínú ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ, ìwádìí ìjìnlẹ̀ àti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ti abẹ́lé ṣe pàtàkì. Ẹ̀yin ará, kì í dùn kó pọ̀ báyìí ṣókí lọ́bẹ̀ oge, ìwọ̀n bá rí ládùn fún láṣẹlẹ̀ ẹnu. Ẹ pàdé lọ́la nípa oore ọ̀fẹ́ Olúwa. Kó tó dìgbà náà, ká sùn re o, ó dàárọ̀.